láàrin Sowore àti Sunday Igboho ta ló yẹ kíjọba mú. kí ni Sunday Igboho ṣe fún ọmọ Yorùbá ṣó bá tọmọ Yorùbá jẹ́ ni àbótú tọmọ Yorùbá ṣe ni. ṣé Sunday Igboho ló yẹ ká gbé wanted lé lórí àbí Sowore tó fẹ́ máa ṣe protest tí ò yẹ kó ṣe. Yorùbá ẹ má jẹ́ alátakò fún Yorùbá ẹgbẹ́ yín mọ́. ẹ ò mọ̀ bóyá àwọn Fúlàní wọ́n á ti pa stéètì Yorùbá run bóyá wọ́n á ti pa gbogbo wa tán. Sunday Igboho jáde ọ̀pọ̀pọ̀ ń jáde wọ́n wá gbé nǹkan tí ò tọ́ wọ́n gbé nǹkan tí ò yẹ sórí ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. o Sunday Igboho kì í ṣe criminal o Sunday Igboho kì í ṣe wanted o ẹ rójú olè ẹ ò mú wọ́n ní ká kọ́kọ́ mọ́lẹ̀ náà ká má wá nǹkan kan lọ. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ti ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ má bá wa subscribe kẹ́ẹ̀sì máa tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde lórí ẹ̀rọ Facebook wa Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube Òkodoro Yorùbá tẹlifíṣàn kẹ́sì má gbàgbé láti bá wa tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde ojú tẹ́ fún òwà kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ gbìyànjú láti bá wa pín fọ́nrán yìí kẹ́sì like kẹ́sì comment ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ṣé ẹ mọ̀ pé bí mo ṣe máa ń sọ fún gbogbo wa ní àtìlẹ̀ pé tí a ò bá rí tàbí tí a ò bá gbọ́ a ò ní jáde láti lè wá sọ̀rọ̀ nípa ẹ̀ fọ́nrán kan tí mo rí àti awuyewuye tí mo rí lórí ìkànnì ẹ̀rọ ayélujára òun ló jẹ́ kí n jáde lẹ́nìí láti wá sọ̀rọ̀ pa ẹ̀ nítorí mi ò rí àwọn èèyàn púpọ̀ kí wọ́n jáde sọ̀rọ̀ ní orí ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọmọ kóòtù òjìrè a ní láti sọ̀rọ̀ lórí ẹ̀ nítorí tí a bá sọ̀rọ̀ sí à ń ṣèṣe tàbí pé à ń hùwà bíi ọmọ àlè òwe Yorùbá kan sọ yìí pé nígbà míì a lè máa rí nǹkan kan bíi góòlù o ó kàn fi àwọ̀ góòlù bora ni ó kàn fi ọ̀dà góòlù kùn ún ni ṣùgbọ́n ó wá jẹ́ kìkì pàǹdà kí ló jẹ́ kí n sọ̀rọ̀ yìí ni pé lórí ọ̀rọ̀ Sowore tó lóun jáde fún protest fún Nnamdi Kanu ẹ̀rín wá pa mí mo wá fẹ́ fi òwe kan gbá nídìí pé Sowore ó yẹ̀yìn síta ó ń tọ̀ sílé ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo orílẹ̀-èdè wa yìí nílé lóko lẹ́yìn odi ẹ má bá mi pín fọ́nrán yìí kẹ́ ẹ sì bá mi comment ẹ bá mi like ọ̀rọ̀ ọlọ́gbọ́n tó bá wà nú ẹ̀ kẹ́ ẹ sọ lábẹ́ comment section wa. Sowore yẹ̀yìn síta ó ń tọ̀ sílé kò tọ́ sí Sowore láti lè sọ jáde lẹ́nu pé òun fẹ́ jáde protest lórí Nnamdi Kanu lákọ̀ọ́kọ́ kí nìkan tó kàn ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní pé ṣé nígbà tí wọ́n ń dààmú Sunday Igboho kí ni Sowore kí ni nǹkan tó sọ sí kí ni ìgbìyànjú ẹ̀ ní orí ẹ̀ nísìnyìí Sunday Igboho àwọn DSS wọ́n lọ ká mọ́lé wọn rí Sunday Igboho mú gbogbo ìgbà tó mú ẹ mú ẹ lẹ́yìn Sunday Igboho ẹ̀ Sowore ò sọ nǹkan kan sí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjìrè nísìnyìí wọ́n gbé wanted lé orí ẹ̀ kò síbi tó lè padà lọ mọ́ Sowore ò jáde wípé kí lẹ́yìn ìjọba àpapọ̀ tẹ́ ẹ gbé wanted lé orí Sunday Igboho sí Sowore ò jáde kó sọ fọ́wọ́n ìjọba àpapọ̀ pé kí ló dé tẹ́ ẹ gbé wanted sórí Sunday Igboho ṣé Sunday Igboho ṣó pààyàn ni ṣó jalè ni ṣó fàdíyà ni tó hùwà wanted ṣùgbọ́n àwọn ọmọ kóòtù òjìrè àwọn ọmọ Yorùbá
mi ò máa mọ bá ṣe máa ń ronú gbà mí bóyá ká sọ wípé ègún àwọn bàbá wa yẹn òun ló ń jà ní orí wa ni kò yé mi. Sowore yẹ̀yìn síta ó ń tọ̀ sílé. Mo wá fẹ́ sọ nǹkan kan fún yín lénìí. Àwọn ọmọ kóòtù òjìrè nílé lóko àti ní ẹ̀yìn òdì. Nígbà tí Sowore jáde tó sọ wípé òun fẹ́ òun jáde láti lọ sí ipò president lẹ́ni tí ó ṣe councillor rí, lẹ́ni tí ó ṣe chairman council rí, lẹ́ni tí ó ṣe commissioner rí, kò ṣe minister rí, tó lóun fẹ́ ṣe president. Àwọn ọmọ Yorùbá àwọn ajáde àní yúùtù ni ó ọmọ Yorùbá òun la fẹ́. Ṣé ẹ rí i pé Ọlọ́run ló yọ wá? Tó bá jẹ́ pé Sowore bá wọlé ni ṣé ẹ mọ̀ pé ọmọ Yorùbá àti rí ògo. Tó bá jẹ́ pé Sowore wọlé ni àwọn ọmọ Yorùbá àti kó sí wàhálà nítorí pé bó ṣe máa ṣe nígbà tó bá wọlé òun náà ni ó ń ṣe yìí. Àpẹẹrẹ lélẹ́yìí o, ẹni tó lọ sójú ogun tó lóun pa èèyàn 30 tó wá délé tó tẹ ọmọ ẹdìyẹ 30 pa. Tábà tẹ̀ rí tójú ogun tọmọ ẹdìyẹ tá a rí tó ṣẹlẹ̀ ńlẹ́yìn nǹkan. Ẹ̀yin èèyàn wá káàkiri gbogbo àgbáńláyé náà lè sìn láàrin Sowore àti Sunday Igboho ta ló yẹ kíjọba mú? Láàrin Sowore àti Sunday Igboho ta ló yẹ kíjọba mú? Sunday Igboho ó ń jáde lórí ọ̀rọ̀ Yorùbá. Ẹ má pa àwọn ọmọ Yorùbá tọ̀, ẹ má pa àwọn bàbá wa. Ire oko táwọn bàbá wa tí wọ́n ń dápẹ́ tó ti ń jìyà tipẹ́tipẹ́ yìí, ẹ má jẹ́ kọ́ wọn karambà ní ìkan fi ẹran jẹ. Ẹ má jẹ́ kọ́ wọn bàbá wa ronú kù wá láti wọ́n ń ṣe lórí ire oko pọ̀ ju kí màálù kò máa jẹ lọ. Sí ẹni tó wá jáde tó lóun fẹ́ ṣe protest lórí Nnamdi Kanu, kí ló kan Sowore ń bẹ̀? Ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ẹ jẹ́ ká jáde lórí ọ̀rọ̀ yìí ká sọ sí i. Àti rí ojú ayé báyìí pé àwa Yorùbá àwa lọ̀tá ara wa o. Àwa Yorùbá àwa là ń ṣe tálọ̀dì ara wa o. Àwa Yorùbá àwa là ń dìtẹ̀ ara wa o. Ṣé kìí ṣe pé Sowore ń dìtẹ̀ mọ́ Sunday Igboho báyìí? Nítorí pé ibi tó yẹ kí Sowore ti jáde lórí ọ̀rọ̀ Sunday Igboho kò jáde ń bẹ̀, ó wá lọ jáde lórí ẹni tí wọ́n fẹ́ dá Biafra sílẹ̀. Tó yẹ pé nílẹ̀ Igbo oríṣiríṣi ogun oríṣiríṣi wàhálà làwọn ọmọlẹ́yìn wọn ń dálẹ̀. Ṣé kírímínà tàbí ẹni tó yẹ pé wọ́n gbé ẹ́ńbágò lé lórí tí wọ́n ń gbé lọ kóòtù bọ̀ ṣóun ló yẹ òkè ẹ jẹ́ kí wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn wa kí ló dé tó Sowore ò dúró nígbà tó fẹ́ mú l'Abuja kó wá dúró kó sọ pé ọmọ Nàìjíríà rèé lòun òun tẹ̀lé Nnamdi Kanu. Àwa mọ̀ yìí pé ọ̀daràn ń pọ̀ sí i. Wọ́n á gbé lọ kóòtù, wọ́n á tì mọ́lé, wọ́n á gbé lọ sẹ́wọ̀n. Nǹkan tí ò bá yẹ kéèyàn dá sí ń gbà mí èèyàn ò ní dá sí i. Náà nísìnyí ṣé ká sọ pé Sowore nǹkan tó ń ṣe yìí ó ń ṣe níṣe pé next election òun máa jáde. Tóun bá ti wá jáde tán àwọn ẹ̀yà yẹn wọ́n á tẹ̀lé òun àwọlé. Àwọn ẹ̀yà yẹn náà gọ́ bí wọ́n ṣe sọ pé wọ́n láìkì àwọn Igbo yẹn. Ṣé àwọn Igbo ṣé wọ́n láìkì ẹ̀? Ṣé ìran Igbo ṣó jẹ́ ìran tó yẹ kó láìkì Yorùbá? Ṣé ìran Igbo jẹ́ ìran tó jẹ́ pé ó lè gbọ́ nǹkan nípa Yorùbá tàbí kó rí pé ibi fẹ́ ṣẹlẹ̀ sí Yorùbá kó dìde sí i? Sunday Igboho ọmọ Yorùbá ni. Sowore ó tẹ̀lé ọmọ Yorùbá ẹgbẹ́ o. Sowore ó wá lọ tẹ̀lé Nnamdi Kanu. Ẹ̀ ń ṣe protest ọwọ́ wa fẹ́ tó yín ẹ̀ wá ń sá káàkiri. Kí ló dé tẹ́ dúró tó bá jẹ́ pé ọmọ ọkọ Yorùbá ní ẹ̀ kì í ṣe ọmọ àlè Yorùbá? Ìyẹn dúró bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ Sowore. Ọ̀rọ̀ ẹ̀yin ọba wa ẹ̀yin ọba wa ẹ̀yin ọba wa ẹ̀yin ọba wa. Ìgbà tó bá yẹ ká ṣe nǹkan kó níyì tíyà ọba ṣe tá bá wá lọ ṣe lẹ́yìn ìgbà yẹn kò lè níyì mọ́ o. Ọmọ Yorùbá ló wà ní pírẹsidẹ́ǹtì. Ẹ̀yin Yorùbá wa ẹ̀yin ọba wa ẹ dìde ẹ jẹ́ kí wọ́n gbé wanted tó gbé sórí Sunday Igboho yìí ẹ jẹ́ kí wọ́n gbé kúrò. Kí ni Sunday Igboho ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà? Ṣé ó bo orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ni àbò fẹ́ túnṣe? Kí ni Sunday Igboho ṣe fún ọmọ Yorùbá?
ṣó bá tọmọ Yorùbá jẹ́ ni àbó tún tọmọ Yorùbá ṣe ni tó bá jẹ́ pé kò sí ti Sunday Igboho ni ẹ ò mọ ìyà tí ò bá ti jọ ọmọ Yorùbá ẹ ò mọ̀ bóyá àwọn Fúlàní wọ́n á ti pa stéètì Yorùbá run bóyá wọ́n á ti pa gbogbo wa tán Sunday Igboho jáde ọ̀pọ̀pọ̀ ń jáde wọ́n wá gbé nǹkan tí ò tọ́ wọ́n gbé nǹkan tí ò yẹ sórí ẹ̀ tí ó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn ọmọ kóòtù òjíire ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá ẹ dìde lórí ọ̀rọ̀ Sunday Igboho ẹ jẹ́ kí wọ́n gbé wanted kúrò lórí Sunday Igboho ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá ẹ bá ọ̀gá wa president wa olórí orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ kí wọ́n gbé wanted kúrò lórí Sunday Igboho Sunday Igboho kì í ṣe criminal o Sunday Igboho kì í ṣe wanted o ẹ rójú olè ẹ ò mú wọ́n ní ká kọ́kọ́ mọ́lẹ̀ náà ká máa wá nǹkan kan lọ ìyẹn dorí fọ́nrán tó ń bọ̀ ṣé Sunday Igboho ló yẹ ká ẹ gbé wanted lé lórí àbí Sowore tó fẹ́ máa ṣe protest tí ò yẹ kó ṣe àbí Sowore tó yẹ kó ṣe protest fún Sunday Igboho lórí bá ṣe gbé wanted lé lórí tí ò ṣe gbogbo nǹkan tá à ń ṣe yìí kò dáa ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá a mọ̀ pé ẹ ká o a mọ̀ pé ẹ ṣò lágbára Ọlọ́run ọba a máa tù a máa bà fẹ́yìn bàbá wa ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá ni àmín ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú o ẹ jẹ́ ká ronú o ẹ má jẹ́ ká jẹ́ ọ̀tá ara wa mọ́ ọ̀tá ara wa tá à ń jẹ́ ohun tó ń dálẹ̀ òun náà lélẹ́yìí ọ̀tá ara wa tá à ń jẹ́ ohun ló jẹ́ kí ilẹ̀ Yorùbá kó gbèrú ọ̀tá ara wa tá à ń jẹ́ ohun ló jẹ́ kẹ́nu wa kò nílẹ̀ Yorùbá mo sọ nínú fọ́nrán mi tó kọjá mo ní tó bá ń lé ọmọ Haúsá olè bọ̀ báyìí tó bá wọnú gá àwọn Haúsá ẹgbẹ́ ẹ̀ kó wọ sábó tàbí kó wà ní àwọn ẹgbẹ́ ẹ̀ wọn ò lè rí olè Haúsá ẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà ní Ìgbò tó bá mú olè Ìgbò tó dá ìwọ̀n fún ọdún mẹ́wàá ní ọdún mẹ́jọ ni àwọn ẹgbẹ́ wọn á máa sọ pé ó travel ni ó lọ fíléèjì wọn ni wọn ò jẹ́ sọ fún ọmọ ẹ̀dẹ́ yìí kọ̀ọ̀kan pé ó jalè ni tàbí ó wà lẹ́wọ̀n ṣùgbọ́n jẹ́ kọ́ mọ́ ìmọ̀ Yorùbá àwọn náà máa ṣe announcement ó rí Sunday ó ti jalè ó ti tì mọ́ bá ó rí tí àmìyù ó lọ jí táyà mọ́tò ni a ò sọ pé ó lè dá o a ò tẹ̀ encourage àwọn tó ń ṣe o ṣùgbọ́n pé Yorùbá ẹ má jẹ́ alátakò fún Yorùbá ẹgbẹ́ yín mọ́ ẹ jẹ́ ká máa bora wa lẹ́yìn ẹ jẹ́ ká máa tira wa lẹ́yìn níwọ̀n ìgbà tọ́lọ́run tì wá lẹ́yìn tí ò tì wá lójú lágbára Ọlọ́run ọba Ọlọ́run ò ní tì wá lójú Ọlọ́run á máa tì wá lẹ́yìn àmín. kò ní ju báyìí lọ lónìí lórí ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn bí ẹ ṣe bá wa wò yẹn ẹ má bá wa subscribe ẹ má tọ notification button sílẹ̀ ẹ like ẹ comment kẹsì bá wa share ojúlẹ̀ fún òwà kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.